Hello, ẹ kalẹ́ sà. ẹ kálẹ́. Kí lẹ̀ ń là kọjá sà, àṣírí ńlá lè tó sà. Bàbá mo ṣe wà yìí ìrẹ́kẹ̀lá ní òye kan ní ìgbà tí mo ń ṣiṣẹ́ mo ń tọ́jú owó ìyá mi àtàwọn àbúrò mi, but ìyá mi ti lọ sí mi, àgbà tí ìyá mi ti lọ sí mi nǹkan ṣe dáa fún mọ́ gbogbo ẹ̀gbọ́n mi gbogbo wọn tá ń gbọ́ lé mi mi ò rí kankan ṣe mọ́ báwo pé kí ni ẹ̀dẹ̀ ló gbé mi sọ̀rọ̀ mi báyìí tó ọmọ kékeré sí mi o, but mi ò rí kankan ṣe mọ́ báyìí tí báyìí mo ṣe ìgbàgbọ́ mo ká ìsàn ni ìgbà tí àmì lọ sí mi mo ní kí àmì sún wájú ilé mi ni tó yà mí gbà kó tó lọ sí mi ó ní ilé mi ò fẹ́ sùn mo á tẹ̀síwájú ilé mi àgbà báyìí nǹkan ṣáà ti ṣe fún mi mọ́ mi ò rí kankan ṣe mọ́ tó máa ti ní ohun àwọn òbí àgbàlagbà ni ọmọ kékeré dẹ̀ ni mi tó máa lọ káàkiri ọmọ òbí àgbàlagbà ni wọn kò kí ni fẹ́ ṣe kí ẹlẹgbà náà láti ṣe. ẹ ṣe ìtẹ́ ẹ sọ yẹn sà, èmi ò gbọ́ yín dáadáa, n gbọ́dọ̀ parọ́ fún yín sà. Gbàkẹ́ tó ọ̀rọ̀ yẹn mú láàrin ìṣẹ́jú kan, ká bá mi sọ̀rọ̀ sókè, má bínú. Ok, mo dúpẹ́ lọ́wọ́ pé ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ kan iṣẹ́ tí mo ń ṣe mo lè kọ́ orí ọ̀fẹ́ láti kọ́ ní ìjẹ́ but àwọn ọmọdé tó máa ń ní àwọn ẹ̀gbọ́n tí mo níwájú ọ̀lẹ ni wọ́n kì í ṣiṣẹ́ èmi nìkan mo ń ṣiṣẹ́ mo lè ṣeré pé fi ń tọ́jú gbogbo wọn mo ti bímọ mo fẹ́ àwọ̀ gbogbo wọn kọ̀ pé kí n má ṣàfẹ́ àbí má fẹ́ àwọ̀ kí n sábà tọ́jú gbogbo wọn mo fi ń tọ́jú gbogbo wọn títí ìyá mi lọ sí mi àti ìyá mi lọ sí mi ìyá mi wá sùn síwájú ilé mi bọ̀ nísìnyí náà mo sẹ́yìn kan wá ló fún mi gbogbo wọn dà mí nù nǹkan yọ̀ọ́ fún mi kò sí nǹkan fún mi wọ́n dà mí nù. ẹ ṣe ìtẹ́ ẹ sọ́ọ̀sìn ni pé alàgbà ẹni pé àwọn ẹ̀gbọ́n yín pé bẹ́ẹ̀ ṣe pùtẹ́ náà ní sẹ́nu mi ò gbá o, ẹni pé ọ̀lẹ ni wọ́n àbí. bẹ́ẹ̀ ni sà. ẹni pé ọwọ́ yín dẹ̀ wúwo ẹ kọ́lé ẹ ń tọ́jú ìyá yín ẹ dẹ̀ ń tọ́jú àwọn ẹ̀gbọ́n yín náà. bẹ́ẹ̀ ni sà. àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ ni sà. ẹ nígbà tí ìyá yín wá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run wọ́n ní pọ́dọ̀ yín làwọn fẹ́ sùn. bẹ́ẹ̀ ni sà. ẹ dẹ̀ sí wọ́n síwájú ta ọ̀dọ̀ yín àbí. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. ẹ wá ní lọ́wọ́lọ́wọ́ báyẹn ní kò sí kankan lọ́wọ́ yín mọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ wá ní pé àwọn ẹ̀gbọ́n yín ò wá rí ti yín rò mọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ tún wá sọ́ọ̀sì pé ẹ tún ti gbó ju ọjọ́ orí yín lọ fọmọdé ni yín ṣùgbọ́n àgbàlagbà ni máa pè yín. bẹ́ẹ̀ ni sà. kí ni èjì yín sí sà. 48 ni mí sà. ṣùgbọ́n ẹ ti dàbí ọmọ ọdún mélòó. but mo tàbí ọmọ 60 plus. kábíyèsí Ọlọ́run ṣé ẹ sì kíní sà. sá mi sì tó ẹ̀tọ́ àti mo wà ókè. ẹ̀tọ́ àti mo wà ókè ṣé ẹ ṣe ìrònú. mi ò sọ oníkankan sá mi ò oníkankan. kí wàá ló fà tó fi rí bẹ́ẹ̀ sà, kí ló fà á. náà pàtó mo níṣẹ́ lọ́wọ́ mọ́ ní báyìí sí níṣẹ́ lọ́wọ́ báyìí ni ọ nǹkan pa á fún yàn níṣẹ́ lọ́wọ́. ìyàwó yín kọ́ sà. ìyàwó mi náà wà bẹ́ẹ̀ òun náà gbìyànjú lórí àwọn ọmọ ẹ mọ̀ pé èèyàn ló já gbogbo kára lóde nìkan náà ni tí a bá mú kọ́kọ́ mi ìjọkọ̀ mọ́ nílé. mọ́ tó ṣẹlẹ̀ sà. mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà tó ń gbọ́ wa tán wà rúkọ tẹ́ ẹ wà yìí. mo fẹ́ bẹ̀ wá o. ẹni tí Ọlọ́run bá rán sí èèyàn ní í ṣèyàn lóore lókè pẹ̀ o. ẹ dẹ̀ lọ́ọ́ wo dáadáa ẹ lọ wọnú ayé dáadáa kábíyèsí Elédùmarè. ṣé ẹ rẹ́ lòmíì kálẹ̀gbọ́n mi ò ràn mí lọ́wọ́ ìbí ó sọ pé àbúrò mi ò ràn mí lọ́wọ́ ilẹ̀ yín sọ́sọ́ pé àwọn ẹ̀gbọ́n yín ò ràn yín lọ́wọ́ yìí nígbò dẹ̀ wà lọ́wọ́ yín ẹlẹ́ṣẹ̀ dáadáa fún wọn àbí. bẹ́ẹ̀ ni sà gbogbo mo tọ́jú wáta mo tọ́jú wọn ni. ẹ gbọ́ tèmi sà. mo sà. ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan wà tí màá sọ. èmi kọ́ mo ní gbólóhùn yẹn o gbólóhùn àgbàlagbà kan mo fẹ́ sọ yìí o. mo gbọ́ lẹ́nu bàbá kan tó ti ráyé lò tó ti ráyé ṣe ni. tán ọmọ ẹ̀dẹ́ ẹ̀yẹ̀ tán yanjú lókè ìpè láyé. èmi máa ń béèrè kan gan lọ ní tèmi ló fi jẹ́ pé àwọn àgbàlagbà lọ́rọ̀ ẹ ti tèmi. sà bàbá yẹn sọ̀rọ̀ kan bàbá yẹn ní kò sí nǹkan tó burú ń bẹ̀ kò kó ẹbí mọ́ra kò sí tó burú ń bẹ̀ kò ṣe dáadáa fáwọn ènìyàn pé ṣùgbọ́n kì í ṣe ìgbà tó bá ń du ìgbésí ayé ẹ lọ́wọ́ tí wọ́n gan ń dùn lọ́wọ́ ló wà kàn bùkátà abúkan mọ́ ìrìn àjò ìgbésí ayé ẹ. wọ́n ṣe bẹ́ẹ̀ èèwọ̀ ni. àgbékalẹ̀ àti débi téèyàn ń lọ kò gbà bẹ́ẹ̀. ìyìn lè blame yín pé ńgbà tójó yín ń rọ̀ ǹjẹ́ ẹ̀ka ẹ̀ fi ṣe.
wọn ìná búrẹ́dì ẹ̀ òun kálukú kẹ́kọ̀ọ́ nínú àwọn ìwà àtìṣe ẹ̀kọ́ kan náà ni ò lè gbọ́n tán láyé. bẹ́ẹ̀ni sà. èmi tó o bá tí ì lápàǹgbà míì brain box gan ò ní sí. bẹ́ẹ̀ni sà. alàgbà èmi fẹ́ bẹ̀ yín tẹ́ ẹ bá fọkàn sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n yín yẹn ó pọ́síbù kẹ́ ẹ mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó wà láyìíká àti àyídà yín láti tẹ̀síwájú nínú ìṣerere o. Okay, sà. àwọn ẹ̀gbọ́n yín kọ́ ló dá yín o. bẹ́ẹ̀ni sà. ògo àbáwáyé yín ò sí lọ́wọ́ wọn o. bẹ́ẹ̀ni sà. ẹ padà sọ́dọ̀ ọlọ́run aṣẹ̀dá. ẹ rí pẹ́nikẹ́ni òṣèyìn kankan ẹ máa rí pé ọ̀nà àbáyọ máa wá. Okay, sà. ṣé ẹ̀ ń gbọ́ mi bàbá mi? mo gbọ́ ní sà. ẹ tún wá gbọ́ kan sí sà. ẹ mọ̀ tó wá ẹ mọ̀ yàn bọ iṣẹ́ kankan. iṣẹ́ wo gan lẹ kọ́ sà? professional driver ni mi gan. ọ̀nà yín ó là. ọ̀nà yín ó là aláàánú ò wá yín rí. ẹ má di ẹ̀bi ru àwọn ẹ̀gbọ́n yín. ẹ má jẹ́ ń tàn yín. ẹni tó lọ ń bá rán sí ìyàn lókè pẹ̀ ni. àìmọye ìyàwó tí ń gbọ́ mi tọkọ ẹ̀ wà òkè. tọkọ rẹ̀ orí tí ẹ rò. yóò dẹ̀ mọ help àwọn èèyàn ń ta kò ní rí tí ìyàwó yẹn rò. àìmọye ìyàwó tó wà òkè tọkọ ń ráre káàkiri abẹ́ sánmọ̀ tó lọ ń dá. ìyàwó yóò ní rí tí ẹ rò. lọ́pọ̀ ọgbà ọlọ́run mọ̀ sí. ẹ má ronú mọ́ ẹ mọ́ sọ̀rọ̀ ayé dìdàkudà ọ̀nà yín sì jìn nínú ayé nǹkan sì máa dáa jù báyìí lọ. ẹ mọ̀ rí àwọn ẹ̀gbọ́n gẹ́gẹ́ bíi pé àbí wọ́n ṣẹ̀yìn ẹ ní ìdí ẹ̀. ẹ lè rò pé wọ́n wà òkè kó jẹ́ pé àwọn gan wà òkè.